Lẹ́mí jẹ́ o, àbẹ̀kẹ́ ni mí àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin. Mo ní wí fún gbogbo mùtímù wà ní. Bisi Ologe TV ni ẹ mọ̀ wò, Bisi Ologe Show. Gbajúgbajà ni wọ́n o, bẹ́ẹ̀ bá rí wọn. Mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe. Bisi Ologe fúnra ara rẹ̀ ń kọ́. Ọmọ námù lóró òkè. Àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ. Bisi Ologe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà. Àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni. Àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀. Mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ. Mo ní ẹ wá fòrò yan mi ńlẹ̀. Wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ. Mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ. Nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ. Àní kàkà kan fòrò yan nílé. Igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi. Ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́. Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá. Ire lójú wáyọ́mọ́ rí, ire lójú owó yọ́mọ́ rí. Bisi Ologe Show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò ó. Give God praise, glory, and honor for the grace. We are alive to see that this in the land of the living. And I pray that we will live to see more blessings. Bisi Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com.